má yàn mí jẹ, má yànyàn jẹ, kí a sì má yanra wa jẹ, èyí ló kí a tó sì má ṣẹlẹ̀ fi lásìkò ẹ̀tọ́ tí ara Gani wa Adams dúnra wa yọjú sí kóòtù ìjà ń nìbàdàn gbára. lẹ́yìn tí adájọ́ ti pàṣẹ pé kí wọ́n fi ìwé ìpẹ̀jọ́ gbé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá Ìbà Gani Adams wá sí kóòtù láti wá jẹ́jọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ajìjàgbara ọmọ yorùbá ní Sunday Ìgbòho fi kàn án. Ọkùnrin náà ti farahàn ní kóòtù lọ́jọ́ 26 oṣù kẹfà ọdún 2024 yìí níwájú onídàájọ́ M.I. Sule ti yàrá ìgbẹ́jọ́ 11 nílé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó wà ládùúgbò Ring Road nìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ lẹ́jọ́ ọ̀hún ti wáyé. Ajàfẹ́tọ̀ọ́ ìran yorùbá ní olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho ló pe Gani Adams lẹ́jọ́. Ó lọ́kùnrin náà bà òun lórúkọ jẹ́, bí ìbanilórúkọjẹ́ òun sì ṣe bà òun lọ́kàn jẹ́ tó bẹ́ẹ̀ náà lòun ṣe fẹ́ kí wọ́n fìyà jẹ ọkùnrin náà tó. Nítorí náà kí ilé ẹjọ́ pàṣẹ fún ọ̀gá àwọn ọmọ ẹgbẹ́ OPC nílẹ̀ yìí náà láti san mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 million naira gẹ́gẹ́ bí owó ìtanràn. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, ohun tí ọkùnrin ajàfẹ́tọ̀ọ́ òmìnira ilẹ̀ yorùbá yìí torí ẹ̀ pẹjọ́ kò ṣẹ̀yìn àkásílẹ̀ ohun kan tó jẹ́ ìtàkùrọ̀sọ tó wáyé láàrin Gani Adams àti ọkùnrin kan tí wọ́n ń pè ní Nuru Banjo nínú oṣù kọkànlá ọdún 2021, èyí tí àwọn oníròyìn kan gbé sórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí. Nínú àkásílẹ̀ ohun náà la gbọ́ pé olùjẹ́jọ́ ti ṣàpèjúwe olùpẹ̀jọ́ gẹ́gẹ́ bí apààyàn. Ó lóun ló ṣokùnfà ikú oró tó pa gbajúmọ̀ olóṣèlú tó tún fìgbà kan jẹ́ mínísítà nílẹ̀ wa olóyè Bọ́lá Ìgè. Ṣùgbọ́n Ìgbòho sọ pé òun kò mọ nǹkan kan nípa ikú ọkùnrin náà. Òun ló bá gba kóòtù lọ, ó ní kílé ẹjọ́ fìyà ńlá jẹ ọ̀gá àwọn OPC ọ̀hún fún bó ṣe bà òun lórúkọ jẹ́ pẹ̀lú ẹ̀sùn ìpànìyàn. Láti oṣù kẹrin ọdún 2024 yìí lolùjẹ́jọ́ ti pẹjọ́ náà. Ó sì yẹ kí ìgbẹ́jọ́ ọ̀hún bẹ̀rẹ̀ lọ́jọ́ 3 oṣù kẹrin ọdún yìí, ṣùgbọ́n èyí kò ṣeé ṣe nítorí olùjẹ́jọ́ kò yọjú sí kóòtù títí di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù karùn-ún ọdún yìí tí ìgbẹ́jọ́ ọ̀hún kọ́kọ́ wáyé. Lọ́jọ́ náà lákọ̀dá kóòtù ṣàlàyé pé òun kò láǹfààní láti fún olùjẹ́jọ́ níwèé ìpẹ̀jọ́ nítorí òun kò bá nílé ẹ̀ tó wà lójúlé 14 òpópónà Ezekiel lójú ọ̀nà Tóyìn níkẹjà. Ìyẹn ládájọ́ ṣe pa láṣẹ pé kí wọ́n lo gbogbo ọ̀nà yòówù tí olùjẹ́jọ́ yóò fi mọ̀ pé òun lẹ́jọ́ jẹ́ ní kóòtù yìí, kódà bó gba kí wọ́n lẹ ìwé ìpẹ̀jọ́ náà mọ́ géètì ilé tàbí ara ògiri ilé ẹ̀ tó sì sún ìgbẹ́jọ́ ọ̀hún síwájú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress OPC ni wọ́n dúró wámúwámú sínú ọgbà àti lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kan ìta kóòtù náà nígbà tí ìgbẹ́jọ́ ọ̀hún wáyé lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ láti ṣàtìlẹ́yìn fún olùjẹ́jọ́ nítorí olórí wọn ní í ṣe. Àwọn agbẹjọ́rò olùpẹ̀jọ́ ìyẹn Gani Adams, amòfin M.A. Hasan, amòfin Salaudeen àti omidan lọ́ọ̀yà kan tó ń jẹ́ O. Anífowóṣe rọ ilé ẹjọ́ láti sún ìgbẹ́jọ́ náà síwájú kí àwọn lè láǹfààní láti ṣàgbékalẹ̀ àwíjàre oníbàárà àwọn dáadáa. Nínú ọ̀rọ̀ tiwọn, amòfin Junaid Sanusi àti amòfin Oyinlọlá Àìná tí wọ́n jẹ́ agbẹjọ́rò olùpẹ̀jọ́ ìyẹn Sunday Ìgbòho sọ pé gbogbo nǹkan tó bá wù kàn fẹ́ ṣe náà òdodo yóò fojú hàn ní ìgbẹ̀yìn gbogbo nǹkan tó bá wù tí wọ́n lè ṣe. So fún ìdí èyí àwọn ò sọ pé kán má sún ẹjọ́ yẹn síwájú. Amòfin Junaid Sanusi àti amòfin Oyinlọlá Àìná tí wọ́n jẹ́ agbẹjọ́rò olùpẹ̀jọ́ ìyẹn Sunday Ìgbòho sọ pé àwọn kò lòdì sí ìbéèrè náà. Wọ́n ní ìgbà yòówù tí ìgbẹ́jọ́ ìbá wáyé dandan ni kí òdodo fojú hàn nígbẹ̀yìn. Lẹ́yìn náà lónídàájọ́ Sule sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2024 tá a wà yìí. Orúkọ mi ni amòfin Junaid Sanusi tí mo jẹ́ agbẹjọ́rò fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, èní ni ìgbẹ́jọ́ láàrin Chief Sunday Adéyẹmọ Ìgbòho àti Ìbà Gani Adams lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n ṣe fún olóyè Sunday Ìgbòho. Tó ṣẹlẹ̀ lénìí ni pé àwọn agbẹjọ́rò fún Ìbà Gani Adams
wọ́n gbé application kan wá tí wọ́n ní kí wọ́n da ẹjọ́ nù. A fèsì sí application náà, so bá a ṣe fèsì sí èní yìí a rò pé wọ́n sọ pé àwọn fẹ́ gbọ́ ni. Nǹkan tí wọ́n sọ ni pé kí kóòtù tún fún wọn láàyè, àmọ́ nǹkan tó tún fẹ́ ṣe, kí kóòtù fún wọn ní àyè láti ṣe nǹkan kan. Àmọ́ àwa nígbàgbọ́ pé gbogbo nǹkan tó bá wù kán fẹ́ ṣe náà òdodo yóò fojú hàn ní ìgbẹ̀yìn gbogbo nǹkan tó bá wù tí wọ́n lè ṣe. So fún ìdí èyí àwa ò sọ pé kán má sún ẹjọ́ yẹn síwájú, and lẹ́yìn ìgbà yẹn ni wọ́n adjourn sí 29th of October 2024. Orúkọ tèmi ni agbẹjọ́rò Olútọ́lá Àìná. Mo jẹ́ agbẹjọ́rò fún ìfẹ́lódùn àpapọ̀ ọmọ ẹgbẹ́ Yorùbá. Àwọn ló gbé wa dìde pé ká wá darapọ̀ mọ́ ìgbẹ́jọ́ tó ń lọ ní ẹjọ́ tí olóyè Sunday Igboho tí wọ́n ti bà wọ́n lórúkọ jẹ́. Ajàjàgbara ni wọ́n lè bà wọ́n lórúkọ jẹ́. Àwa wòye pé irú ilé kò tọ̀nà nílẹ̀ Yorùbá. Tí ilẹ̀ Yorùbá bá máa lọ síwájú, a gbọ́dọ̀ fẹnu kò. Ìbà lórúkọ jẹ́ yìí ó wà lára àwọn ọ̀rọ̀ tí ó fẹ́ tú wa ká. A ti ṣe àṣeyọrí nínú ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́, a tún ti sún síwájú. Ara àṣeyọrí tá a ṣe lénìí ni pé a ti gbé ẹjọ́ yẹn, a tún ti gbé kalẹ̀ lọ́nà ọ̀tọ̀ nípa pé olóyè Gani Adams tí wọ́n ní pé kí wọ́n wá sílé ẹjọ́ tí wọ́n wá, ilé ẹjọ́ pa láṣẹ pé ká lọ fún wọn ní ìwé níbikíbi tí wọ́n bá wà. Wọ́n dẹ̀ ti wá sílé ẹjọ́ lónìí. Ó mìíràn pé ẹjọ́ ó ti ń jókòó, a dẹ̀ ti ṣe tán láti gbé ẹjọ́ láìpẹ́. Àmọ̀dẹ̀mọ́ pé lágbára Ọlọ́run àṣeyọrí la máa ṣe. Àjọṣepọ̀ wa nílẹ̀ Yorùbá kò gbọdọ̀ bàjẹ́. Ní tí olóyè Sunday Igboho dúró fún nìyẹn. Àwa náà dẹ̀ gbọdọ̀ gbìyànjú a rí i pé orúkọ olóyè Sunday Igboho kò bàjẹ́, torí pé torúkọ wọn bá bàjẹ́ ó máa affect iṣẹ́ àti ìgbà tí à ń jà láti gba òmìnira fún ilẹ̀ Yorùbá. Má yàn mí jẹ, má yànyàn jẹ, kí a sì má yanra wa jẹ, kí a sì má fi ẹ̀tọ́ ara wa dunra wa. Ìjàngbara.